Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá wà. Èmi ọmọ yín náà ni àrólé bàbá tẹ́ntẹ́n. Olúmọ̀ìk Ọbalọ́lá JP, mo kí yín àkú dédé àsìkò yìí o, ẹ̀yin ọmọ aládé. Ó ní fídíò kan tí mo fẹ́ kẹ́ ẹ wò. Ó ṣeé ṣe kẹ́ ẹ ti rí fídíò náà o. Ó dẹ̀ ṣeé ṣe kẹ́ má ì tí ì rí. Ṣùgbọ́n tó bá yẹ pé ẹ ti rí fídíò yìí, àwọn nǹkan kan ṣẹlẹ̀ nínú fídíò yìí tí mo fẹ́ kẹ́ ẹ mú lọ́wọ́ nítorí ó lè jẹ́ ìwúlò fún yín. Ó lè jẹ́ ìwúlò fún yín. Tó ẹ mọ̀ pé gbogbo nǹkan tó bá máa ṣe yín láǹfààní òun náà là á mú wá fún yín lórí péèjì wa yìí, ní pàtàkì lórí ọ̀rọ̀ Yorùbá Nation, lórí ọ̀rọ̀ ìjàngbara wa bó ṣe ń wo ooru lọ́wọ́. Gbogbo ẹ̀ náà ni à ń jẹ́ kẹ́ ẹ mọ̀ lórí ìkànnì yìí. Òun náà la ṣe ń sọ fún yín o wípé kẹ́ ẹ subscribe sórí YouTube channel yìí, Àrólé bàbá tẹ́ntẹ́n TV 1. Ẹ subscribe síbẹ̀ kẹ́ ẹ lè máa mọ bó ṣe ń lọ. Ẹ̀yin olólùfẹ́ mi, fídíò yìí mo fẹ́ kẹ́ ẹ wò ó. Fídíò yìí ló ní ṣe pẹ̀lú bàbá Suebebe, bí wọ́n ṣe sin òkú ẹ̀ àti àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ. Èèyàn kan sọ ọ̀rọ̀ kan ní background. Ọ̀rọ̀ yẹn wúwo, màá fẹ́ kẹ́ ẹ tẹ́tí sílẹ̀ dáadáa kẹ́ ẹ lè fi gbọ́ nǹkan tí ẹni yẹn sọ. Kì í ṣe pé wọ́n gbé kámẹ́rà sí lójú, ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn jáde, mi ò fẹ́ fẹnu sọ, àtàwọn nǹkan mìíràn tó tún ṣẹlẹ̀ nínú fídíò yìí. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ farabalẹ̀ dáadáa o. Ẹ fi etí balẹ̀ dáadáa kẹ́ ẹ lè gbọ́ ohun tí mò ń sọ yìí. Ẹ̀yin tẹ́ ẹ bá wá fetí balẹ̀ dáadáa, ó ṣeé ṣe kẹ́ ẹ má gbọ́ o, ṣùgbọ́n tẹ́ ẹ bá farabalẹ̀ wo fídíò yìí, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yìí ló máa yé yín. Ẹ̀yin olólùfẹ́ mi, torí nígbà míì téèyàn bá wo fídíò, motion tí fídíò yẹn ń bá lọ, òun ni ẹlòmíì máa fi ojú sí, tó máa fi ọkàn sí. Ókè o, wọ́n fẹ́ lọ sí lágbájá ni. Ókè o, wọ́n fẹ́ lọ ṣe wedding ni. Ókè o, kọ́ báyìí ni. Ṣùgbọ́n àwọn nǹkan kan máa ń wà nínú fídíò yẹn tó pé tá a bá farabalẹ̀ wò ó máa jẹ́ ìwúlò fún wa, tó jẹ́ pé a tún jẹ́ bí àríkọ́gbọ́n àríkọ́ṣe. Ṣe mọ̀ pé Yorùbá bọ̀ ó ní ọgbọ́n ọlọ́gbọ́n, òun la máa fi ń ṣọgbọ́n. Ẹ farabalẹ̀, ẹ bá mi wo fídíò yìí. Òkú bàbá Suebebe òun náà ni ẹ̀ ń wò tí wọ́n ń gbé lọ lójú fọ́nrán yín yìí, tí wọ́n ń gbé lọ sí ìlú Èkìtì láti sìn. Òkú ẹ̀ ni wọ́n ń gbé lọ lé yẹn.
Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Dúpẹ́ fún Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí ó tún fún bàbá nígbà tí wọ́n sì wà ní ayé. Ó tó àkókò láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún bàbá ní orúkọ Olúwa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Nígbà tí a retí gbogbo àwọn ẹbí bàbá láti wá jókòó síwájú wa níbi bí ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé a gbé ọ̀gá, a dúpẹ́ lọ́wọ́ rẹ torí pé ìwọ ni Ọlọ́run. A dúpẹ́ fún ọjọ́ òní, ọjọ́ àfiyèsí bí eléyìí. A dúpẹ́ fún ìgbé ayé tí bàbá gbé. A dúpẹ́ fún ìdílé wọn. A dúpẹ́ fún àwọn ọmọ wọn. A dúpẹ́ torí pé ò jẹ́ kí wọ́n kó àkóónú. A yìn ọ́ lógo fórí ọ̀fẹ́ rẹ nínú ayé wọn nígbà tí wọ́n sì wà ní ayé. A sọ wípé ẹ ṣé bàbá, gba ọpẹ́ wa. Ǹjẹ́ bí a ti ń lọ fún ètò yìí báyìí, a béèrè fún orí ọ̀fẹ́ láti òkè wá wípé kí ẹ darapọ̀ mọ́ wa wípé ohun gbogbo tí a ó ṣe níwájú rẹ yóò ní kó lè jẹ́ èyí tó jẹ́ ìtẹ́wọ́gbà lórúkọ Jésù. Ọlọ́run gba ọpẹ́ wa. Orúkọ àwọn ènìyàn tó darí ètò níbí lọ́sàn-án yìí, a béèrè fún okun láti òkè, fún ìmísí láti òkè, fún ìrántí ọ̀run láti òkè. Ọlọ́run yọ̀ǹda rẹ̀ lópin ohun gbogbo lónìí, jẹ́ ká láyọ̀ láti yìn ọ́. Ògo ni fún orúkọ rẹ, ògo ni fún orúkọ rẹ, ògo ni fún orúkọ rẹ, Jésù Olúwa wa. Ní báyìí àwọn kwaya yóò darí wa nínú praise and worship. Praise and worship. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ ká yìn Olúwa lógo. Ẹ ṣé Jésù tẹ́ fìfẹ́ ńlá dá wa sí. Pọ̀lọpọ̀ ló ti kú tí wọ́n sì filẹ̀ bora. Owó Olúwa lọ́nà rẹ̀, ó fìfẹ́ ńlá gbé wa ró. Ìyìn ògo ọlá ló yẹ ọ́ Mèsáyà. Bíbélì wípé nínú ohun gbogbo ká máa ṣe kí ni? Kí a máa dúpẹ́. Ọwọ́ wa méjì méjì. Ẹ ṣeun wá, ẹ máa ṣeun wá, ẹ máa ṣeun wá. Ẹ máa ṣeun wá, ẹ máa ṣeun wá, ẹ máa ṣeun wá. Jésù àwọn bàbá ẹ ṣé o. Ẹ máa ṣeun wá, ẹ máa ṣeun wá, ẹ máa ṣeun wá. Ẹ ṣé bàbá. Ẹ máa ṣeun wá, ẹ máa ṣeun wá, ẹ máa ṣeun wá. Ẹ ṣé bàbá. Ẹ máa ṣeun wá, ẹ máa ṣeun wá, ẹ máa ṣeun wá. Jésù wa o, bàbá ẹ ṣé o. Ẹ máa ṣeun wá, ẹ máa ṣeun wá, ẹ máa ṣeun wá. Máa wá dúpẹ́, ẹ máa ṣeun wá, máa mọ́pẹ́ wá. Ẹ máa ṣeun wá, ẹ máa ṣeun wá, ẹ máa ṣeun wá. Jésù wa o,
àrọ́wọ́ rẹ̀ nínú ayé gbogbo ọmọ. Àrọ́wọ́ rẹ̀ nínú ayé ìdílé wọn. Àrọ́wọ́ rẹ̀ Ọlọ́run àwa rọ́wọ́ rẹ̀. Àrí bàbá wa àrọ́wọ́ rẹ̀. láti kọ orin láti inú ìwé orin ju àpòstélì ti Kristi lẹ́yìn tí àwọn akọrin wa yóò bá darí ẹ̀. In 333. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Jẹ́ ká yin Olúwa lógo. Nígbà tá a lọ nínú in 333. Ẹ kọrin tuntun sí Olúwa nítorí tí ó ṣe ohun ìyanu. Hallelujah, hallelujah, hallelujah. Ìdádópin ogun sì tán. Olùgbàlà jagun mólúwa. Orin ayọ̀ la ó máa kọ. Hallelujah.
inú ìwé orin 963. 963. Ṣùgbọ́n nísinsìnyí wọ́n fẹ́ ìlú kan tí ó dára jù bẹ́ẹ̀ lọ. Jerúsálẹ́mù sọ̀rọ̀ ilé mi bí n bá kú ẹkún ìbùkún mi ibi ayọ̀ nígbà wo ni owó òrojú rẹ Ọlọ́run mi. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Ẹ jẹ́ kí a jókòó sáàmù. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, mo gbà ní àdúrà fún ẹbí àti ará pé lórúkọ Jésù a ò ní fọjọ́ lọ́jọ́ náà. Bàbá ni a ti tẹ́ tí a ti gbé sí iwájú wa yìí. Ní ìgbà kan rí bàbá náà ní ẹ̀mí nínú tí wọ́n dẹ̀ lè sọ̀rọ̀ bí gbogbo ènìyàn. Ohun tó dájú ni wípé nígbà tí ọjọ́ kan bá dé gbogbo wa ni adáṣọ ikú, kò sẹ́ni tí ò ní lọ, kò dẹ̀ sẹ́ni tó mọ ìgbà tí àkókò tí lílọ tiẹ̀ yóò dé. Ìgbàdúrà wa ni fún ẹnì kọ̀ọ̀kan wa wípé a ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Ọlọ́run dá bàbá sí, Ọlọ́run dẹ̀ kò mọ ọ̀pọ̀ àkúnú, Ọlọ́run fún bàbá lórí ọ̀fẹ́. Bàbá ní ọmọ ọkùnrin, bàbá dẹ̀ ní ọmọ obìnrin. So ní báyìí a ó fi orí ọ̀fẹ́ sílẹ̀ fún àwọn ọmọ bàbá ẹni tí wọ́n ti fi rán láti sọ díẹ̀ lára àwọn ìtàn ìgbé ayé bàbá ní àkókò. Orúkọ Jésù yóò dára fún wa. Sọ á retí ta ni ẹbí ti fi rán láti sọ nípa ìtàn ìgbé ayé bàbá.
tó síwájú bá ẹjọ́ jẹ́ kí wọ́n kọjá. hallelujah. alàgbà bí olóògbé Ayọ̀ Adéwùmí. Olóògbé Ayọ̀ Adéwùmí jẹ́ òṣèré gbajúgbajà. Ó jẹ́ ọ̀dẹ́ tiwa. Àjọ wa ti pẹ́ látìgbà tí olóògbé Adéwùmí tó ti bá ọ̀gá wa Òṣèré Adé ṣeré eré ìtùtù tó ní wá débi eré orí ìtàgé àti ìjọba àti pẹ́ gbogbo wa àkúrà káàkiri bẹ́ẹ̀ iṣẹ́ ọ̀pá péré káàkiri wọ́n sẹ́yìn pàápàá nígbà tí gbogbo wa wà ní ọ̀dọ́ èmi wà ní fàdé yìí àríyá tó jẹ́ ọ́fíìsì kí n Sunny Adé kò jìnnà sọ́dọ̀ wọn. Sunny Adé àti Ayọ̀ Adéwùmí ẹ̀tọ́ 24/7 ni wọ́n ti jọjọ bí ìbò wọ́n ṣe ìtàn ìkọ̀rẹ́ nígbà yẹn tó dúdú. So níwọ̀n ìgbà tí wọ́n ta níwọ̀n ìgbà ìgbà tí a bára wa lò yìí Táyọ̀ jẹ́ tí mo mọ̀ dáadáa èmi àti àjọ wà lọ́dọ̀ Gbẹ́ngà Adéwùsì rẹpẹtẹ àjọ kan bá ṣe nígbà náà ẹ̀dí wà ń wo àwọn eré yẹn èdè mú sọ̀rọ̀ bí 30 years 35 years ago. So ìyẹn dáadáa ni àmọ́ òfin ẹ̀sìn ní dáadó yóò kàn jọba bá a bá rẹ nìkan ẹni bá ń parọ́ fún ní a bá fún ọ lápọ̀sẹ̀ àbí a fún ọ níbo tó bá ní gbónúgbò ìkúléwé èmi ò jíyan gbónúgbò ìkúléwé àwọn yóò kú tó bá dẹ́gbà èmi ò rí gbónúgbò tó ju sáyé so gbogbo wa ládábádá kú kọ́ lọ́mọdé ti dàbẹ́ yìí kọ́ lọ́mọdé tó ti ó sì ní àná pé alóòsè nìkan pàtàkì nínú àwọn ẹgbẹ́ òṣèlú bí o sì bí àwọn mọ̀lẹ́bí ẹ̀ náà sì lóṣẹ̀ nítorí pé Dayọ̀ ìlú mọ̀nkánì Ayọ̀ Adéwùmí bàbá sílẹ̀ ìlú mọ̀nkánì kò sí pé àmọ́ wọn kò dápọ̀ ẹlẹ́ẹ̀mejì káwọn èèyàn tó mọ̀ pé ẹnì báyìí náà bẹ́ẹ̀ náà ni nígbà tá a tẹ́lẹ̀ jùjú níyì wọn ò lè dákọ̀ pé Dayọ̀ Adéwùmí tó wà lẹ́yìn Sunny Adé káwọn èèyàn mọ̀ nítorí bí ìyẹn dáadáa ní o lọ́nà bá lè tẹ̀sí abẹ́fẹ́ rẹ̀ Praise the Lord. hallelujah. Ní báyìí a fẹ́ fi orí ọ̀fẹ́ náà sílẹ̀ fún àwọn ènìyàn. Bàbá Òtòlò mo fẹ́ mọ̀ pé bàbá represent ẹgbẹ́ òṣèré lórúkọ Jésù àmọ̀rí bá. Àwọn bàbá tí a ti mọ̀ láti ìgbà tá a wà ní èwe ni wọ́n. Lórúkọ Jésù Kristi ẹ̀ ò ní fọjọ́ ọlọ́jọ́ orí ọ̀fẹ́ Kristi yóò tó fún. So mo wá fẹ́ forí ọ̀fẹ́ sílẹ̀ bóyá ní àwọn ènìyàn tó jẹ́ ẹbí bàbá. Àwọn ẹbí wọ́n wà lórí ìjókòó ẹ̀kànjá sọ nǹkan dẹ̀ lẹ́yìn ìgbà tí ẹbí bá sọ àforí ọ̀fẹ́ sílẹ̀ náà nínú ìjọ Àgbàlá Gabriel tí bàbá ń lọ kó tó di wípé wọ́n dákẹ́ ẹni tí ó bá lè sọ̀rọ̀ díẹ̀ náà ní ṣókí nípa nǹkan tí bàbá gbé ṣe nínú ìjọ àforí ọ̀fẹ́ sílẹ̀ fún irú ènìyàn bẹ́ẹ̀ náà. So ta ló máa sọ̀rọ̀ ní ìlànà tí àwọn ẹran ìdílé ẹbí bóyá àbúrò bàbá ǹjẹ́ a rí ẹni tó fẹ́ sọ̀rọ̀ kí n tó kúrò ní abala yẹn? Yes sir. Ọjọ́ ajínà sí ọ̀rọ̀ èmi ní àbúrò bàbá Adéwùmí àwòsàn èdè so èmi làbí kan ìyá wọn gbogbo àti bàbá wà pẹ̀lú wa kò sí àwọn kan tó máa ń ṣe mo ṣòro láìkẹ́ gidi pẹ̀lú action lọ́kàn dé láìkẹ́ ó dẹ̀ jẹ́ pé ta bá ń sọ̀rọ̀ ìwọ̀n ń lò lójú àbí báyà bákan ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ tó gbèsè ayé ẹ̀ kí n ṣe tó kọjá tí ò ní pa mo dúpẹ́ lọ́wọ́ náà ní gbèsè ayé Ayọ̀ Adéwùmí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìjọ Àgbàlá Gabriel nípa àwọn tó ṣe àwọn ọmọ Nàìjíríà tó dìde àmì lágbára Ọlọ́run ní fún ilé gbà gbogbo àwọn tó náwó sí Ayọ̀ Adéwùmí Ayọ̀ sí èbèbè lágbára Ọlọ́run tó ti mú owó
ibẹ̀ ò ní dí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòó náà ilé àtọ̀nà yìí ò ní dàrú lágbára Ọlọ́run ibi tẹ́ tó wá láti ìrìn àjò ẹ padà sílé látàrí ibi gíga ọ̀rọ̀ yìí ṣe gan-an èmi ni Bíọ́dún Adéwùmí. ìjà ní representative láti ìjọ tó ń kàn lè sọ̀rọ̀ díẹ̀ sókí bá kí n forí ọ̀fẹ́ sílẹ̀ fún màmá tó ń tọ́jú wọn kó tó di pé bàbá dákẹ́ ẹjá fi orí ọ̀fẹ́ ìṣẹ́jú díẹ̀ lẹ̀ fún wọn ẹjá sún síbí láti gbọ́ bí bàbá ṣe bí bàbá ṣe rìn àwọn bí bàbá ṣe ń bá yín gbé ní àkókò tí wọ́n sì wà ní ayé. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Ẹ kú ọ̀rọ̀ èèyàn ẹ̀dẹ̀ tún kú ọ̀rọ̀ ìdí. A lè dúpẹ́ lọ́wọ́ dádì wa náà. Dádì pásítọ̀ Gabriel. Wọ́n ti wà lẹ́yìn gan. Ṣùgbọ́n ojú ti owó. Ìṣe pé kò sí owó yẹn. Ojú tì í. Torí àtẹnitàní tó bá ti ń ṣẹlẹ̀ tí bá ti ní dádì. A ti ń lọ o. Tọ́ba dẹ̀ lọ níwájú Ọlọ́run àti ènìyàn. Kì í ṣe pé à ń wo orí fífọ́ lẹ́yìn pé kàkúkàn míì tán máa ṣe ẹ̀jẹ̀ ló máa ń gbé fún wa. Ó di ẹlẹ́ẹ̀kẹrin tá a máa lọ tálẹ̀ tí mo ti wọ́n kọ́ torí tí bá ti lè wá lọ yúùsì èjì báyìí wọ́n ní kọ́mọ̀tì kan lè ṣe wàhálà wọ́n ní kí wọ́n máa gba rìsọ́ọ̀tì. Ìjọ kan dájú ìwá sí ọ̀dọ̀ wọn náà wọ́n wá kí wọn ni wọ́n dẹ̀ béèrè mi lọ́wọ́ èkejì ni wọ́n ní mo ti lọ yúùsì èjì pé mo ti lọ gba rìsọ́ọ̀tì wá. Márùn-ún ti mú rìsọ́ọ̀tì wá náà bẹ́ẹ̀ ni mo ń sọ fún dádì náà máa ní kò sí wà kí ló ní ká tún ṣe báyìí. Ṣé owó la tún nídìí ní màá ní dádì owó la tún nídìí wọ́n á tún ṣe fún bàbá yẹn náà gbìyànjú láti dìde ṣùgbọ́n ojú ti owó gan ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ó wà pẹ̀lú yín ṣùgbọ́n ikú ló bọ́lá jẹ́ sùúrù o ní kí bá ní kí bá sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ pọ̀ gbẹ bá dúpẹ́ lọ́wọ́ bàbá Gabriel gbẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn o wọn jẹ́ kọjú sí ìwà nígbà gbogbo bàtà bá ń pè wọ́n wọ́n fún wa lówó láti ká máa lọ ṣùgbọ́n Ọlọ́run ló fún wa ló mọ̀ ṣe ṣètò ẹ̀ ṣe kó kí gbogbo ẹ̀yin ara ní tó dìde ẹ ṣe àdúpẹ́ o ẹ̀ní fi wé gbà. mo wòye pé ẹja pàtẹ́wọ́ fún Jésù rẹ̀. nígbà tí àwọn ẹgbẹ́ òṣèré ti sọ̀rọ̀ tí ẹbí ti sọ̀rọ̀ tí ẹ tó ń tọ́jú bàbá bákan náà dẹ̀ ti sọ̀rọ̀ mo wòye wípé ó tọ́ torí pé àwọn ọmọ bàbá wọn bẹ ní ìjókòó àti ọmọ wọn ọkùnrin àti obìnrin wọn wà ní ìjókòó sọ á fún ọmọ wọn kan láàyè láti sọ ọ̀rọ̀ èrè nípa bàbá wọn bóyá ìkan lára àwọn ọmọ ta ló máa sọ̀rọ̀. Rawale, you are the firstborn. Let me look. Rawale, you are the firstborn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa lọ níjó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìrọ̀ náà ní ẹ̀ka tó fẹ́ fún mo dúpẹ́ lọ́wọ́ èèyàn mo dúpẹ́ lọ́wọ́ bàbá àlàdé bẹ́ẹ̀ mo dúpẹ́ fún mi ẹ̀ fún mọ̀ wá rí ẹ̀ mọ̀ fún wa rí ṣe wá ní ṣe dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó jókòó gbogbo yẹn fún wa á aṣojú bàbá àtàlà fìlẹ̀ fún láṣìírí inú mi dùn kan fún gbogbo ìfẹ́ rẹ̀ nǹkan tí mo ṣe kò yẹ kí n ṣe nǹkan tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo ẹnìbọ̀ tó bá ń gbọ́ káàkiri Nàìjíríà àti ìlú òyìnbó kò yẹ kí n ṣe but èmi náà fẹ́ kọ́ mọ rí tó gbẹ̀yìn náà èmi náà ṣe ṣe nítorí ìyá mi kọ́ mi lọ́mọ nítorí pé mo wá bí yes ìyá tó bí mi lọ́mọ níbi sọ̀rọ̀ so inú mi dùn pẹ̀lú péjọ yìí bàbá ti kú sọ́run báyìí ó wó wà bàbá mi is a friend èmi àti ẹ̀kọ́ ṣe pé bí apá níjà àláwọ̀ 2 months ago tó kó blọọkì mi was a friend a máa ń gbára wa lórí a máa jọ ń ṣeré ni is a friend is a father
kò sẹ́ni tí ò ní ti tiẹ̀ lára èmi náà ní tèmi lára torí èmi náà bímọ kùjẹkùjẹ wà lára tèmi náà bọ̀ inú mi dùn pẹ̀lú ìpéjọpọ̀ àdókò mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bọ̀dá bí náà ọlọ́run á tọ́jú ẹ̀yin náà ọmọ rẹ̀ á gbẹ̀yìn yín ẹ dúró bí bàbá ẹ dúró bí ẹ̀gbọ́n ẹ dúró bí àbúrò mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ mọ́mì náà nítorí ìjọ tí wọ́n máa gbé bàbá kúrò mo rí fídíò yín nígbà tẹ̀ ń sọ̀rọ̀ inú mi dùn gan bó tiẹ̀ ṣe pàwọ̀ tiẹ̀ lè yọjú nígbà yẹn gbọ̀nyìn dúró mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo Adéwùmí family mo dúpẹ́ lẹ́yìn tó jẹ́ bí ẹ̀gbọ́n fún mi mo dúpẹ́ láwọn tó já àbúrò fún mi nítorí pé wọ́n dúró bàbá ti kú ẹ ṣe gan mi ní nǹkan tí mo fẹ́ sọ dùgbọ́ ẹran tó ní ìmọ̀ ọlọ́sọ tó pọ̀ jù ẹ ṣe gan. ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún ìgbà máa wà tí a ó bí èèyàn ìgbà sì máa wà tí ènìyàn ó kù níwọ̀n ìgbà tí a bá sì wà nù ayé ó yẹ ká kàn mọ̀ pé ọkùnrin kálukú wa wá síwájú Ọlọ́run wípé ohun tó bá gbáyé ṣe ẹ̀yin ó rò nígbà tí èèyàn ò bá sí mọ́ téèyàn bá gbáyé ṣe rere wọn ó sọ rere nípa ènìyàn téèyàn bá dẹ̀ gbáyé ṣe ìdàkejì rẹ̀ wọn ó sọ. Àdúrà tí mo kàn ń gbà ni wípé gbogbo wa tí a wà lórí ìjókòó ọmọ rere yóò gbẹ̀yìn gbogbo wa. Mo ní ọmọ rere yóò gbẹ̀yìn wa. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ bàbá bí ìpèníjà tí ẹ wà tẹ́ẹ̀tì ẹ̀ lè wà níbí ìmúdẹ̀ ń fi àkókò ìbá àwọn màmá náà sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ohun tí ẹ̀gbọ́n sọ lẹ́ẹ̀kan wípé màmá kọ̀ òun lọ́mọ. Màmá níbi gbogbo tí ẹ bá wà mo bẹ̀ yín ní orúkọ Olúwa gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú rẹ̀ fún ìran àkókò yìí. Ẹ fọwọ́ wọnú. Nígbà tá a bá wà nú ayé ìlà lè ṣera wa kò sí pé èèyàn ń ṣẹ̀yàn ní ọ̀run. Nígbà tá a bá wà nú ayé ìdẹ̀ ló mọ̀. Ẹ dáríjì ẹ fọwọ́ wọnú lórúkọ Jésù yóò sì dára fún yín. Lórúkọ Jésù yóò dára fún yín. Eléyìí ló máa mú wa tẹ̀síwájú a ó lọ kà nínú ọ̀rọ̀ Ọlọ́run léyìí tí ọ̀kan lára wa yóò bá wa darí ẹ̀. Ẹ jẹ́ kí n pè wọ́n wá sí iwájú Lady Evangelist Adégbèmí. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa fún ti ìsìnkú ti àwọn bàbá wa tí ó sọ̀rọ̀. A ó rí ibi kíkà wa nínú ìwé ìṣe àwọn àpọ́stélì orí 9. Ìṣe àwọn àpọ́stélì orí 9. Nígbà tí a ó bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ ìkẹrìndínlógójì that is 36 títí dé ẹsẹ̀ ogójì. Ó kà báyìí pé ọmọ ẹ̀yìn kan sì wà ní Jópa tí à ń pè ní Tábítà ní ìtumọ̀ rẹ̀ tí à ń pè ní Dọ́kà. Obìnrin yìí pọ̀ ní iṣẹ́ oore àti ìtọrẹ àánú tí ó ń ṣe. Ó sì ṣe ní ijọ́ wọn nì tí ó ṣàìsàn ó sì kú. Nígbà tí wọ́n wẹ̀ ẹ́ tán wọ́n tẹ́ sí yàrá kan lókè. Bí Lídíà sì ti súnmọ́ Jópa nígbà tí àwọn ọmọ ẹ̀yìn gbọ́ pé Pétérù wà níbẹ̀ àwọn rán ọkùnrin méjì sí i lọ ibẹ̀ pé má ṣe jáfara àti dé ọ̀dọ̀ wa. Pétérù sì dìde ó sì bá wọn lọ. Nígbà tí ó dé wọ́n mú un lọ sí yàrá òkè náà. Gbogbo àwọn opó sì dúró tì í wọ́n ń sọkún wọ́n sì fi ẹ̀wù àti aṣọ tí Dọ́kà dá hàn án nígbà tí ó wà pẹ̀lú wọn. Ṣùgbọ́n Pétérù ti gbogbo wọn sóde ó sì kúnlẹ̀ ó sì gbàdúrà ó sì yí padà sí òkú ó ní Tábítà dìde ó sì la ojú rẹ̀ nígbà tí ó sì rí Pétérù ó dìde jókòó. Báyìí ni à ń dápẹ́ kíkà kí Olúwa kí ó bùsí gbọ́ àti kíkà ọ̀rọ̀. Àwọn ẹgbẹ́ akọrin wa wà ní ìkàlẹ̀ láti fi orin yẹ́ bàbá sí. So a fún àwọn ẹgbẹ́ akọrin ìjọ Àgbàlá Gabriel ní àǹfààní láti ṣe ẹ̀yẹ ìkẹyìn nínú orin fún bàbá olóògbé Dayọ̀ Adéwùmí. Choir. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ètò ìsìnkú bàbá wa
ni a ṣe ní ọjọ́ òní. A fẹ́ fi orin kan fẹ́ fi gbé ètò ìsìnkú ní ẹsẹ̀. Ó sọ wípé ọ̀rọ̀ ìjọba ọ̀run ó ṣe iyebíye. Orúkọ Jésù bá ṣe ń gbọ́ ọ̀rọ̀ orin náà. Orúkọ Jésù Ọlọ́run ó bùkún fún wa. Níbo ni wàá parí àjò rẹ̀? Níbo ni wàá parí àjò rẹ̀ sí? Ọ̀rọ̀ àwàdà kọ́, ọ̀rọ̀ àwàdà kọ́, ọ̀rọ̀ ìjọba ọ̀run ó ṣe iyebíye. Kí a tó wí kí a tó fọ̀, wà lóní wà ti kú. Kí a tó fọ̀ kí a tó wí, wà lẹ́lẹ́yìn tí rọrùn. Bọ́ba ìlú pẹ́ títí, orí adé àsì wàjà, ọrùn iyùn àtọrùn ìlẹ̀kẹ̀, ara tó ń wọ̀ṣọ lóríṣiríṣi, àwádé ẹ̀yìn tẹ́ ń jẹ lẹ́pà, gbogbo rẹ̀ á sì díwọ̀ ní kòtò. Ìwọ tó wà láyé gbọ́ o, kí ló ṣe tó ní kọ́gbọ́n? Ìwọ tó wà láyé gbọ́ o, kí ló ṣe tó ní kọ́gbọ́n? Ṣòfẹ́sà ayédáwà ìlọ́ni, bàbá tó bí bàbá, tó bí bàbá, tó bí bàbá wa dà. Màmá tó bí màmá, tó bí màmá, tó bí màmá wa dà. Nítorí náà ṣe jẹ́jẹ́, bóyá ló ṣe lè mọ bójì wọn. Dákun o, ṣe jẹ́jẹ́ o, a ò mọ nǹkan wá sáyé o, a ò sì ní mọ nǹkan lọ. Nítorí náà ṣe jẹ́jẹ́, nítorí náà ṣe jẹ́jẹ́ o, ẹ̀san pẹ̀lẹ́ láyé gbà. Dákun dábọ̀ ṣe jẹ́jẹ́, ọ̀rọ̀ àwàdà kọ́ o, ọ̀rọ̀ àwàdà kọ́, ọ̀rọ̀ àwàdà kọ́, ọ̀rọ̀ ìjọba ọ̀run ó ṣe iyebíye. Ọ̀rọ̀ àwàdà kọ́, ọ̀rọ̀ àwàdà kọ́, ọ̀rọ̀ ìjọba ọ̀run ó ṣe iyebíye. Bí a ti ń wí tó, bí a ti ń sọ tó, ọ̀pọ̀ onígbàgbọ́ ni kò ronú ìgbẹ̀yìn. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ti sọ wípé òpin ohun gbogbo sàn ju ìbẹ̀rẹ̀ lọ. Àwọn fàyè sílẹ̀ ó di dandan. Níbo ni wọ́n ó ti lo ayérayé? Aláàmì o, ọ̀rọ̀ àwàdà kọ́, ọ̀rọ̀ àwàdà kọ́, ọ̀rọ̀ ìjọba ọ̀run ó ṣe iyebíye. Aláàmì o, ọ̀rọ̀ àwàdà kọ́, ọ̀rọ̀ àwàdà kọ́, ọ̀rọ̀ ìjọba ọ̀run ó ṣe iyebíye. Praise the Lord. Wákàtí tí a ti ń retí òun náà ni a dé yìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀kan lára àwọn olùwàásù wa nínú ìjọ Àgbàlá Gabriel, Ọlọ́run ti palẹ̀ mọ́
láti bá wa sọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n bá ìṣẹ́jú kékeré tán máa lò níwájú amórò wa, ẹ jẹ́ kí á tẹ́tí láti gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Olúwa yóò darapọ̀ mọ́ wa. Tọ̀wọ̀tọ̀wọ̀ ni mò ń pe Pásítọ̀ Mákindé, ẹ jẹ́ á pàtẹ́wọ́ fún Jésù. Amen. Praise the Lord. Àwọn táwọn wà níbí yìí àti ẹbí àti ọ̀rẹ́ àsì nínú ọ̀fọ̀ bẹ́ẹ̀ ni àsì nínú ìbànújẹ́. Ẹja rántí pé ọjọ́ kan ni wọ́n bí bàbá yìí. Wọ́n bí àwọn kan náà lọ́jọ́ kan. Àwọn kan ò dúró gba súná. Ẹlòmíì dàgbà ikú òfin lórí ọ̀fẹ́ kọ́kọ́ yàwó débi tí ó bímọ. Ẹlòmíì dàgbà ó fẹ́ yàwó ikú òfin lórí ọ̀fẹ́ kó bímọ. Bàbá ti lọ àìmọye ọdún láyé. Àkókò tó tọ́lọ́ ń wò pé máa bọ̀ òní a nídìí àti sọkún àdúrà láàfi tì wọ́n lẹ́yìn kọ́lọ́ sọ kí ni kọ́lọ́ kó gbàgbọ́ wọn ẹ̀mẹ́jà sọkún ẹ̀mẹ́jà banújẹ́ orúkọ Jésù orúkọ Jésù Ọlọ́run ògo ni fún orúkọ agbé ọ̀gá yìí gba ọpẹ́ wa Ọlọ́run gba ìyẹn wa ní ti ẹ̀ṣẹ̀ ọ̀run kó dáríjì afẹ́ lọ gbọ́rọ̀ rẹ Ọlọ́run sọ̀kalẹ̀ wa ṣe bí ọba àwọn yìí ọ atólùgbọ́ atólùsọ níkẹyìn mẹ́jọ àjẹbí Jésù Olúwa wa. Láàrin ìṣẹ́jú díẹ̀ àpérò ọ̀tá fẹ́ gbọ́ ni pé àwa kọ́ lọ láyé wa o ẹnìkan ní ṣẹ̀bí mi mo láyé mi ìwọ kọ́ láyé ẹ Ọlọ́run tó ṣe ní o ló ní wá bàbá Dayọ̀ Adéwùmí bóyá ọmọ Àkúrẹ́ ni wọ́n àbí Èkìtì sẹ́ńpá nìbàdàn ni wọ́n kù sí wọ́n dìnnà ẹ̀ dábọ̀ àwa kọ́ lọ láyé bìkọ́ ibi tá a kù sí níbi tí ọ̀kà wa máa àmọ́ bẹ̀ ó mọ̀ pé ìwọ́kọ́ lọ la yí ẹ ọwá ìwọ̀nba tó o lò dáadáa ó kù díẹ̀ káàtó ó kù sí ọ lọ́wọ́ ṣùgbọ́n ní gbogbo ògbà ẹja máa rántí pé àjò la wà ọjọ́ kan yóò pẹ́ ni yóò yá ni á padà sílé bí a fẹ́ lọ ikú ó dé kò sẹ́ni tí kú wù kú bẹ́ẹ̀ bá lọ lẹ́dí ẹ̀sìn ayé nìsín tí wọ́n bá ní bírèkì mọ́tò kan jábọ́ tó sì jókòó bí ò lè rìn tó ṣe kọ́ra kòrò ó ti lo 100 years nínú pé lóòótọ́ kò rọrùn ṣùgbọ́n ọjọ́ kan Ọlọ́run máa béèrè ló béèrè òun ló ní bẹ́ẹ̀ ló láyé wa ṣùgbọ́n kí lágbáyé ṣe kí ni wọ́n sọ nígbà tá a bá kú tán ǹjẹ́ wọ́n rántí wa tá a bá tiẹ̀ kú tán bí a bá rántí ǹjẹ́ èpè ni wọ́n fi mọ rántí ni àbí wọ́n mọ ṣàdúrà fún wa ayé tá a fẹ́ ayé tá a lò nígbà tá a wà láyé ajẹ́ bí àwọn kan ajé ọ̀rẹ́ àwọn kan ajé àná àwọn kan ẹbí ó sọ̀rọ̀ wa ọmọ ó sọ̀rọ̀ ìyàwó sọ̀rọ̀ àná ó sọ̀rọ̀ ṣùgbọ́n ó dì lérí ìwà tí a bá ń wù òun náà ni wọ́n sọ kí ni o òun náà ni wọ́n máa sọ̀rọ̀ lé nǹkan mẹ́ta tá a bá sì ń bẹ láyé nǹkan mẹ́ta la ní ìdí láti mójútó dáadáa àkọ́kọ́ nínú tá a nídìí o nídìí kó o ní ìwà rere lọ́wọ́ Yorùbá ní ìwà rere ni ẹ̀ṣọ́ ènìyàn èkejì o ní láti ní ẹ̀sìn dandan ni fún wa àyìnlá sí kíni o láti ní ẹ̀sìn ẹ̀kẹta ju gbogbo ẹ̀ lọ agbọ́dára sí ẹbí ọ̀rẹ́ àwọn ojúlùmọ̀ àwọn ni wọ́n lè sọ bàbá kú tán bàbá wọn ò mọ̀ pé àwọn ò ní jẹ búrẹ́dì ìjọ wọn kú wọn mọ̀ pé àwọn ò ní jẹ ráìsì wọn ò mọ̀ pé wọn ò bóúnjẹ wá àwọn ò ní lè dìde àgbàkà ń bẹ láyé orí ọ̀fẹ́ la ní bàbá yóò sínú káàmọ̀ wàásù fún mọ́ Jésù tí wọ́n ti dé àwa la wà nù wàásù pẹtrol wọn lọ́la òsínú ọ̀rọ̀ tí wọ́n mọ́ iye báyìí wọ́n ń ta kóńgò àta òsínú ọ̀rọ̀ tí wọ́n mọ́ bẹ́ẹ̀ jí wọn ní ìsìn wọn ò lè dìde torí pé àsunnára ni wọ́n fẹ́ lọ sùn kéèyàn yìí gbé padà rárá wọ́n fẹ́ lọ sún àsunnára táwọn ẹ̀kẹ́gbẹ́ wọn ò yàn ní kíni o kò ní yí gbé padà kò sí ẹ bá ń chẹ́ǹjì ẹgbẹ́ yìí bí ó ṣe wà lọ́wọ́ ìsún ní wọ́n ṣe wà tí bíbọ̀ Jésù tí yóò fi dé ìwé tó fi kálẹ́sìn fún wa iṣẹ́ àwọn àpòstélì chapter 9 verse 36
ọmọ yẹn tó sì wà ní Jópa ọmọ ẹ̀yìn kan bẹ ní Jópa tí à ń pè ní Tàbítà à ń pè ní Tábítà ní ìtumọ̀ rẹ̀ ní ìtumọ̀ tí rẹ̀ à ń pè ní Dọ́kà. à ń pè ní Dọ́kà. Obìnrin yìí pọ̀ ní iṣẹ́ oore pọ̀ ní iṣẹ́ oore àti ìtọrẹ àánú. praise the Lord ẹjọ́ kọ́ mà wọ́n ní obìnrin pọ̀ ní iṣẹ́ oore ó dẹ̀ pọ̀ nínú kọ́ máa ṣe ìtọrẹ àánú oore ìtọrẹ àánú ó máa ń ràn yàn lọ́wọ́ láwọn àkókò kan àkókò tẹ́lẹ̀ máa ń sàárẹ̀ àwọn táyà tẹ́ni ẹ̀ ń tọ́jú ti ń ṣoore fún wọ́n mọ̀ gbàdúrà bàbá bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn bá wa ṣe kínní kan torí wọ́n mọ̀ pé ó ń kópa nínú ayé àwọn a gbọ́dọ̀ gbìyànjú ká kópa nínú ìjọ Ọlọ́run nínú ẹbí àwọn yẹn ni nígbà tá a bá lọ tán àwọn yẹn ni wọ́n sọ nípa wa ìwé èèyàn tá a jẹ́ bàbá òde sọ nípa rẹ̀ báyìí àwa láti sọ nípa wọn àwa tá a ti bọ́n gbé láti kékeré títí di òní láti sọ nípa wọn ṣùgbọ́n tó dáa jù ni pé nígbà tá a bá lọ tán kí ni wọ́n fẹ́ sọ nípa wa ayé yìí ṣe tiwa a kàn wá síbẹ̀ fúngbà díẹ̀ á dẹ̀ lọ kò á sí bá a ṣe pẹ́ tó bẹ́ẹ̀ ló 1000 years láyé lọ́dọ̀ Ọlọ́run kò tí ì lò ṣẹ́jú kan kò sí ọdún téèyàn lò láyé ọkàn wà fírí ọ̀padà fírí ni ayé tá a wà nìkan ò ní jù bẹ̀ ṣùgbọ́n ẹ̀ ń kálukú tọ́jú wa rẹ̀ obìnrin wa kú gbogbo èèyàn ń sunkún àádọ́ka kíní kan kíní kan ṣe kíní kan ọ̀dọ̀ aṣọ fún wa ọ̀rọ̀ bàtà fún wa ó pọ̀ ní iṣẹ́ oore àti rí àwọn àkọsílẹ̀ má ní gbàgbé nínú ayé rẹ̀ àwa lónìí kí ni àkọsílẹ̀ tí wọ́n fẹ́ rí nínú ayé wa èpè náà ń gbé alámúlétí wa sẹ́ òkúrò lájẹ́ ládùúgbò wọ́n ti ẹ̀fẹ́ pẹ́ sí ẹlòmíì kọ́nà tó ètè kú ládùúgbò ò lè sẹ́ni sẹ́yìn tó gbé wọnú kòtò rẹ̀ ọjọ́ kan sì ń bọ̀ tí èèyàn ó sùn tí ò ní jí mọ́ bàbá yìí ti sùn báyìí kò sí pé wọ́n ń jí mọ́ wọ́n ti wà ní ojú oorun wọn títí tí Kristi ó fi dé òsèǹtì nígbà Kristi bá tó dé ni ó tó jí olúkúlùkù pẹpẹpẹ ẹ jẹ́ gbìyànjú ẹ jẹ́ ká gbìyànjú àníyàn ayé òjẹ̀kẹ́ lómi ìrìn àyè tọ́lọ́ àníyàn ayé òjẹ̀kẹ́ lómi ìrìn àyè tọ́lọ́ ìndà kábàáwo Luke 16 ẹ̀mẹ́ta ká Luke 16 yẹn ó sọ máa ń bẹ̀ pé ẹnìkan ń bẹ nígbà tó ń bẹ láyé ọgbà ìyàwó kò dọ́kọ kò ṣe nǹkan kan kí ni ò ṣe kò ṣe torí àánú ọkùnrin ọlọ́rọ̀ ni kò ṣàánú Lásárù nígbà tí ń bẹ láyé kó tó ní àìní òkú mi ó wà ká mi palẹ̀ nítòsí Bíbélì wípé aṣiwèrè ènìyàn lónìí lábẹ́rẹ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ rẹ̀ kí láǹfààní èèyàn tó jèrè ayé tó padà ní ìjọba Ọlọ́run kí ni ó fi ṣe pàṣípààrọ̀ ẹjá tọ́jú ara wa ẹjá gbéra wa sí ọ̀dọ̀ Ọlọ́run ẹjá gbéra wa sí ọ̀dọ̀ ẹbí kí àwọn èèyàn kan lè sọ nípa wa ohun tá a bá ń sọ nípa wọn nísìn yóò wà lákọọ́lẹ̀ bóyá wọ́n dáa tàbí wọn ò dáa àwọn kan lè sọ nípa wọn ṣùgbọ́n ọdún tá a bá ń ṣe bá a ti ń sọ lónìí pé bàbá ṣe rí wọ́n ti ń kọ́ lẹ̀ wọ́n ti ń kọ́ bí wọ́n ó ṣe kọ́ tiwa náà nìyẹn ọjọ́ kan ń bọ̀ káwa ní oṣù kìíní o tá a sùn tá a ní jí mọ́ ṣùgbọ́n tẹ́lẹ̀yìn kì í retí a kì í retí ikú a kì í retí ẹ̀ tọ́lẹ̀ tẹ́ pé dandan ni ilé ò lè kárí mọ́tò ò lè kárí ìlú èbó lílọ kò lè kárí ṣùgbọ́n ikú yóò kárí gbogbo ènìyàn ni ntí yóò kárí ni wọ́n wá sọ fún anú gbẹgbẹrú chapter 9 verse 27 ó láti fi lélẹ̀ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́yìn rẹ̀ ìdájọ́ ni tata wà láyé ta lè ṣàtúnṣe o tí wọ́n bá ṣe mistake kan kò ṣàtúnṣe mọ́ o ẹjọ́ kálukú lọ wọnú rẹ̀ kó wọlé ẹ̀ kí làwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣe kóhun tó ṣe kíni o kóhun tètè ṣe Abraham sọ fún Ọlọ́run gbà yẹn ó ní jẹ́ lọ sọ fún àmọ́ mi kí n padà lọ ìyá tó ń jo òun kankan jẹ́ Abraham wípé àwọn wòlíì ń bẹ láyé gbọ́n mi ẹ bá gbọ́ fàyè tó bá dẹ̀ gbọ́ ibi tí wọ́n náà wà yìí ọmọ rẹ̀ ṣe kíni o ọmọ rẹ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ àtúnṣe òsì ayé tá a wà yìí olúkúlùkù wa ẹja lọ wo àwọn àṣìṣe wa bàbá sọ́mọ ẹ wo àṣìṣe tí ń bẹ ń bẹ ọmọ sí bàbá ìyàwó sí ọkọ ọkọ sí ìyàwó àti nínú ẹbí nínú ìjọ Ọlọ́run yóò dára fún wa ojú òní tí wa mo kàn kí gbogbo ìjọ Àgbàlá Gabriel pàápàá mo kí Apostle Gabriel Adémọ́lá Àmúsàn ọ̀pọ̀ arúgbó pé wọ́n kó iṣẹ́ takuntakun gan tí wọ́n ṣe wọ́n nígbà tí mo wà ní chọ́ọ̀chì ìjọ kan bàbá gba mike
wọ́n ní àpọ́sù wọ́n lò kì í jí òkú ó jí òkú àwọn bá ń ṣe wàyẹn ti kú ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run àti níná owó omúkanṣe ni omúkan wà láàyè wọ́n tó lè kí ẹnìkan tó lè sọ bẹ́ẹ̀ ẹ̀wúrúṣẹ́ takuntakun yẹn wọn ò jẹ̀jẹ̀ kó rẹ̀ wọ́n títí dojú ikú ṣùgbọ́n yóò bá sọ pé àìsàn lèèyàn máa ń rí wò èèyàn kì í rí ọ̀dọ́jọ́ wò fún ìdí eléyìí ẹ jẹ́ kí á gbìyànjú gan ká tún gbàtà ń bẹ láyé tá a sì lé ẹ jẹ́ ká ronú ká pín ìwàdà wọn ò kì í ronú ní sàkó wọn ti kú báyìí wọn ti kí ni o wọn ti pàdé láti rere ìbàjẹ́ gbogbo yóò dára fún wa ojú òní sí wa orúkọ Jésù orúkọ Jésù ipá gbogbo ènìyàn agbé ọ̀gá yìn ọ́ fún ìgbé ayé bàbá Dayọ̀ Adéwùmí ìbọn náà ló dá wọn o tún mú wọn sọ́dọ̀ ó sọ wọn nù ní oníwàásù orí ìkẹta ìgbà bíbí wà ìgbà kíkú wà agbé ọ̀gá ó fi àyè sílẹ̀ fún wọn láti ẹ̀kan fi ọmọ sáyé kájọ fi ìyàwó sáyé Ọlọ́run á yìn ọ́ gba ọpẹ́ wa gbogbo ẹ̀ṣẹ̀ tó lè fa ìjìyà Ọlọ́run kó dáríjì wọn Ọlọ́run kó dáríjì wọn àwa bí ọ Kristi olùgbàlà gbogbo àṣìṣe wọn ẹ̀yin ò lè mì ẹ̀yin ò lè rìn kórí mọ́ mì gbogbo akátá ẹlẹ́ṣẹ̀ ni wá gbogbo ẹgbẹ́ láwọn ti bínú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni kò sẹ́yìn kankan tó mọ́ ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ rẹ gbogbo àṣìṣe wọn Ọlọ́run bá wa fojú fò Ọlọ́run bá wa fojú fò Ọlọ́run fojú fò Ọlọ́run fojú fò Ọlọ́run fojú fò Ọlọ́run fojú fò kí wọ́n gba ìdàlá rẹ̀ àwọn máa yìn ọ́ ògo ni fún orí Jésù Olúwa wa. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Amen. Ẹ jẹ́ kí gbogbo wa dìde. A fẹ́ information tí wọ́n máa kárí ìgboro. Ẹ wá wo orí wọn ń bẹ, ẹsẹ̀ wà ń bẹ, apá wà ń bẹ. Kò sí nǹkan kan tí ò pé nínú ẹ̀yà ara bàbá Suebebe. Kò sí nǹkan kan tí ò pé nínú ẹ̀yà ara wọn ní apá wọn ní apá wọn ní ẹsẹ̀ wọn ní ìbáfírí ló dára fún wa. A fẹ́ information tí ò dá nígboro pé kíní kan gbogbo láti ṣe rí pé ohun gbogbo ṣe kí ni o pé sára wọn ìjọ ní tiwa. Hallelujah. Orí tí mo wòye ni kó tọ́ láti jẹ́ kí gbogbo wa rí kó tó di pé a fi ara bàbá fún èrùpẹ̀ lórí èrùpẹ̀ ní gbogbo wa a ó sì padà di èrùpẹ̀. Ní báyìí gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ pé kò sí àdúrà fún òkú bí kò ṣe pé kí iṣẹ́ rẹ̀ ohun tó kàn tí a fẹ́ lọ ṣe báyìí náà ni kí a gbàdúrà fún ìdílé kí ìdílé kó lè máa wà ní àlàáfíà pé lẹ́yìn ìgbà tí bàbá ti kú kí ilé kó lè máa rojú kó mọ̀ ṣe jẹ́ àkúnfà Olúwa kó wà pẹ̀lú ìdílé. Ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run náà lórí òkè Àgbàlá Gabriel ni a ó pè láti bá a ṣiṣẹ́ yìí lè mú fìtọ̀ọ̀tọ̀ pé pásítọ̀ Mrs. Ọdẹ́yẹmí àwọn ni ó ṣíwájú wa náà lóra. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ kí gbogbo wa dùn kí dúró. A lọ kí hallelujah méje. Ọpẹ́ ni ọ̀rọ̀ wa jẹ mọ́. Ọpẹ́ ló yẹ kó yá máa dún. Méje pé ní ohun gbogbo olùkọ́ máa pẹ́. Torí a lọ kí hallelujah méje fún Ọlọ́run yẹn tó mú kí bàbá Suebebe tó mú kí wọ́n mọ Ọlọ́run kí wọ́n tó kú. Kò jẹ́ kí ikú wọn kó jẹ́ ikú asán. Torí a lọ kí hallelujah méje ó yẹ jákè o. Hallelujah! 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 Olúwa lógo. Ẹ jẹ́ kí a gbàdúrà orúkọ Jésù. Orúkọ Jésù. Agbára ẹ̀jẹ̀ Jésù. Bàbá wa àti Ọlọ́run wa. A dúpẹ́ lọ́wọ́ rẹ a yìn ọ́ fún oore ọ̀fẹ́ àti àǹfààní
ètè parí wákàtí yìí ọlọ́run gba ọpẹ́ ẹ̀mí mímọ́ gba ìyìn wa adúpẹ́ lọ́wọ́ rẹ lórí ayé àwọn ọmọ bàbá Dayọ̀ Adébáyọ̀ Adéwùmí ayọ̀ ológo lórí wọn torí pé ó mú kí àwọn ọmọ yìí ó mú kó gbẹ̀yìn òbí wọn ó jẹ́ kí àwọn ọmọ yóò jẹ́ kó kú ṣáájú bàbá ọlọ́run afọpẹ́ fún ọ ọlọ́run gba ọpẹ́ ọlọ́run gba ìyìn wa ayọ̀ ológo lórí ìránṣẹ́ rẹ Àgbàlá Gabriel Adémọ́lá Amúsàn fún owó agbára tẹ́ ẹ fi gbé wọn ró lórí ìrìn àjò yẹn ẹ jẹ́ kí bàbá ó jẹ̀bi ọlọ́run àgbẹ̀ ọ̀gá sí ọlọ́ba ọlọ́run gba ọpẹ́ wa ọlọ́run gba ìyìn wa ayọ̀ ológo fún ẹnìkọ̀ọ̀kan wa kó mú Adébíláyọ̀ àti àlàáfíà àwọn tó wọ mọ́tò wá ẹ jẹ́ kí ewu ìjàmbá mọ́tò ẹ jẹ́ kó wu wọn ọlọ́run afọpẹ́ fún ọ ọlọ́run gba ọpẹ́ wa Jésù ní forúkọ hallelujah àti gbọ́rọ̀ rẹ wọ́n ti bá wa sọ̀rọ̀ tá a bá níbi tí olúkúlùkù wa kù sí tó lè kó bá ìrìn àjò wa pàápàá nírú ọjọ́ òní nígbà tó bá kẹ́ ẹnì kọ̀ọ̀kan wá lórúkọ Jésù ọlọ́run dáríjì wá ẹ̀yin ọmọ bàbá gbàdúrà fi kọ́lọ̀ kó gbàdúrà ọwọ́ agbára ọlọ́run kó gbé yín ró agbára ọlọ́run kó sì dìbò yín agbára gbàgbọ́ kó sì dìbò yín ọwọ́ àtọ́lá rẹ̀ kó dì yẹn mọ́ bẹ́ẹ̀ tí ń lọ padà sínú ayé lórúkọ Jésù omi ayé kò ní gbé yín ọ̀bùràdé Olódùmarè kò ní ṣíkò lórí lórúkọ Jésù ẹ̀yin ọmọ yìí àti ọkùnrin àti obìnrin àti ọmọdé yín àti àgbà yín lórúkọ Jésù ẹ máa lọ láti pàdé ipá ẹ máa lọ láti ìṣẹ́gun dé ìṣẹ́gun a ti gbọ́ àwọn ẹbí lé ọ lọ́wọ́ a fẹ́ kó o tù wọ́n nínú ọlọ́run àánú ọlọ́kọ́lọ́ kó tù yẹn ipò tí bàbá fi sílẹ̀ nínú ẹbí lórúkọ Jésù ọlọ́run yóò di ipò náà ọlọ́run yóò di àyè náà ọlọ́run yóò di àyè náà ògo ni fún orúkọ Olúwa ògo ni fún orúkọ Olúwa àwa gbàdúrà fún Àgbàlá Gabriel bàbá wa Gabriel Adémọ́lá Amúsàn lórúkọ Jésù ọlọ́run yóò máa mú yín tẹ̀síwájú lórúkọ Jésù ipa yín kò ní pẹ́ lórúkọ Jésù ọwọ́ agbára ọlọ́run yóò gbé yín ró lórúkọ Jésù ìrìnàjò náà tí ọlọ́run rán yín àti tẹ́tẹ́ ọlọ́run gbé lé yín lọ́wọ́ lórúkọ Jésù agbára àti ẹ̀mí àti ọgbọ́n àti ìmọ̀ àti òye tẹ́fì máa ṣe ọ̀run yọ̀ǹda ẹ̀ fún yín lórúkọ Jésù ọ̀run yọ̀ǹda ẹ̀ fún yín ìjọ Àgbàlá Gabriel ó yá máa tẹ̀síwájú ìjọ Àgbàlá Gabriel ó yá máa tẹ̀síwájú ẹnì kọ̀ọ̀kan wa bá tún máa lọ sílé wa ọlọ́run máa bá wa ọmọ agbára ọ̀run kó gbé wa ró àwọn òdèlé láyọ̀ ògo ni fún orúkọ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Ní báyìí gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ pé òkú bàbá kì í ṣe òkú ọ̀fọ̀ ó dáa láti fi ọrẹ sílẹ̀ fún ìjọ torí wípé òkú bàbá ẹ̀ kìí ṣe òkú àbókù ọ̀fọ̀ ni kìí ṣe òkú ọ̀fọ̀ kìí ṣe òkú ọ̀fọ̀ òkú àgbàlagbà ni Ọlọ́run yóò dá bàbá sí fún wa yóò dá ìdílé wọn sí yóò mú wọn wà ní àlàáfíà ìdílé lórúkọ Jésù kò ní í dàrú ọ̀fẹ́ Kristi yóò tó fún wọn fún àwọn èèyàn wa yóò bá wa darí ẹ̀ Lady Evangelist Ọláìdé James wọ́n bá wa darí ẹ̀. Praise the Lord. Hallelujah. Àwọn kan láyé jẹ́ ká kí hallelujah. Hallelujah. Kókò tó fún ọrẹ. A fẹ́ gba ọrẹ nígbà tí àwọn akọrin tí wọ́n máa fún wa lórí. Ẹ jẹ́ ká fi inú dídùn, ẹ jẹ́ ká fi ṣe lórúkọ Jésù Ọlọ́run á bá wa tẹ́ bàbá sí afẹ́fẹ́. Ẹ̀yin tán fi sílẹ̀ lórúkọ Kristi kò ní bàjẹ́. Kí àwọn kwaya tí wọ́n fún wa lórí. Ilé ló lọ o. Ilé ló lọ tàràrà. Ilé ló lọ tàràrà. Bárẹ̀lẹ̀ o. Ilé ló lọ tàràrà. 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 Ilé
jogún o. Iṣẹ́ rere ọwọ́ mi. Iṣẹ́ rere ọwọ́ mi. Iṣẹ́ rere ọwọ́ wa. Iṣẹ́ rere ọwọ́ mi. Iṣẹ́ rere ọwọ́ wa. Iṣẹ́ rere ọwọ́ wa. Àjèjì la jẹ́ láyé. Àjèjì la jẹ́ láyé. Bó ti wù káyé yìí lọ́dún tó. Àwọn padà ọlọ́jọ́ kan ní. Ilé ayé yìí àwọn àlọ́jà ní o. Àjèjì la jẹ́ láyé. Àjèjì la jẹ́ láyé. Àjèjì la jẹ́ láyé. Bó ti wù káyé yìí lọ́dún tó. Àwọn padà ọlọ́jọ́ kan. Ilé ayé yìí àwọn àlọ́jà ní o. Amen. Àdúrà mọ́. Orúkọ Jésù. Ayérayé agbẹ́yìnga Ọlọ́run gba ọpẹ́ wa. Àjíǹde àti ìyè gba ìyìn wa. A dúpẹ́ lórí ohun gbogbo tẹ́ ṣe. Torí Bíbélì wípé nínú ohun gbogbo ká máa dúpẹ́. A dúpẹ́ torí pé ẹ mú bàbá wà láyé. Ẹ dẹ̀ tún mú wọn padà sọ́dọ̀ yín. Tá a nígbàgbọ́ pé wọ́n á sinmi láyà Kristi Ọlọ́run gba ọpẹ́ wa. Àjíǹde àti ìyè gba ìyìn wa. Ní gbogbo ẹ̀ṣẹ̀ tá Ọlọ́run dáríjì wá. Ọrẹ yìí Ọlọ́run yà á sí mímọ́. Gbogbo ọkàn tó fi ọrẹ yìí sílẹ̀ lórúkọ Jésù a ò ní ṣaláìní. Mo ní lórúkọ Jésù a ò ní ṣaláìní. Àtàwọn tó fi sílẹ̀ àtàwọn tí wọ́n fi sílẹ̀ lórúkọ Jésù a ò ní ṣaláìní. Lórúkọ Jésù ó ń ta ṣe yìí Ọlọ́run á bùkún fún wa. Ọrẹ yìí kó wúlò fún ògo rẹ̀. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ní ṣókí ẹjẹ́ á kàn gbọ́ ọ̀rọ̀ ìfilọ̀ láti ẹnu lady evangelist Oyèrìndé Janet. Praise the Lord. Hallelujah. Ẹja jókòó níṣẹ́jú ráńpẹ́ lórúkọ Jésù á dára fún wa. Ìgbẹ̀yìn tiwa náà á dára lórúkọ Jésù. A kí gbogbo ọmọ Ọlọ́run tó péjọpọ̀ fún àṣeyẹ ìgbà ìkẹyìn fún bàbá wa. Ohun tó dára náà ní bá ṣe ṣe lè ọjọ́ ìgbẹ̀yìn ayé tiwa náà á dára lórúkọ Jésù. A dẹ̀ kí ẹbí, a kí ará, a kí ọ̀rẹ́, a kí ẹ̀yin ọmọ olókùú, a kí gbogbo olólùfẹ́ ìjọ Àgbàlá Gabriel bẹ́ẹ̀ ṣe ń tẹ̀sí tẹ̀yìn náà ìjọ yìí lọ́wọ́ lórúkọ Jésù Ọlọ́run á máa ran ayé tiyín náà lọ́wọ́. A kí wa lórúkọ Jésù á dára fún wa. A kí wa pé ká má bara jẹ́ fún ti bàbá wa tó pẹ̀yìndà wọ́n lọ sùn ní wọn ò kú. Nígbà tó bá di ọjọ́ ìkẹyìn lórúkọ Jésù a ó jọ pàdé. Gbogbo ọjọ́ Sunday la máa ń ṣe ìsìn ológun. That was every Sunday we have our Sunday service on this mountain. Gbogbo ọjọ́ Sunday la máa ń ṣe ìsìn ológun lórí òkè yìí tó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ní dédé aago 7:30. Lẹ́yìn ẹ̀ la wọnú Sunday school ní dédé aago 8 sí aago 9. Ní kété la máa wọnú sí ọjọ́ Sunday wa lọ. Níbi tí Ọlọ́run ti gbé àwọn bàbá wa kalẹ̀ fún ìrànlọ́wọ́ àdúrà gbígbà àti fún ìmúlọ́kànlé nínú ọ̀rọ̀ Ọlọ́run lórúkọ Jésù. Bí Jésù bá fa bíbọ rẹ̀ sẹ́yìn a ó ṣe ọ̀pọ̀ ọjọ́ ìsinmi láyé àti mọ̀ bẹ́ẹ̀. Bákan náà ní gbogbo ọjọ́ Monday ni a máa ń ní ìpàdé àdúrà fún gbogbo àwọn aláboyún tàbí ẹni tó bá ń wojú Ọlọ́run fọ́mọ. Ọlọ́run Àgbàlá Gabriel Ọlọ́run tó máa ń pa àwọn èèyàn lẹ́rìn-ín tó bá yẹ pé if you are looking for the fruit of the womb you are free to come to this mountain for prayer every Monday and this started by 9 a.m. in the morning. Aago 9 àárọ̀ ni ìpàdé ìwà fún gbogbo àwọn tó wojú Ọlọ́run fún àti àwọn aláboyún. Ní kété tó bá ti parí lọ́ máa ń lọ sínú ilé agbẹ̀bí fún àyẹ̀wò ráńpẹ́. Bákan náà ọjọ́ Tuesday wà fún gbogbo àwọn evangelism team àwọn tó ń jèrè ọkàn wọ́n máa ń pàdé lórí òkè yìí fún àdúrà lákàn tó jáde fún ìjèrè ọkàn ní ìrọ̀lẹ́. Bákan náà ní gbogbo ọjọ́ Wednesday la mọ̀ pé Ọlọ́run gbé ìpàdé ńlá kan kalẹ̀ lórí òkè yìí tí gbogbo àgbáńlá ayé mọ̀ níbi tí àwọn èèyàn ti ń jòrò ọ̀fẹ́ Kristi nínú iṣẹ́ ìránṣẹ́ nínú ìpè bàbá wa Gabriel Adémọ́lá Mamúṣan níbi tí Ọlọ́run ti ń fi ẹ̀rín dípò ẹkún fún àwọn ènìyàn. Ìwọ náà wà níbikíbi lónìí tàbí àwa tá a jókòó igan a lè invite àwọn ẹbí àwọn ará wa wá fún ìpàdé láti jòrò ọ̀fẹ́ Kristi balẹ̀ ṣeéṣe lè lórúkọ Jésù Ọlọ́run á ràn wá lọ́wọ́. Gbogbo first Friday for our fathers all the fathers in the mountain ọjọ́ Friday first Friday of the month ni ìṣòro wọn. Bákan náà gbogbo Friday tó gbẹ̀yìn oṣù òun la máa ń ṣe àyájọ́ ìyìn lórí òkè káàmọ̀ sí praise night tiwa. Bákan náà gbogbo ọjọ́ Saturday a ní ẹ̀kọ́ Bíbélì lórí òkè we have our Bible school theology on this mountain and every Saturday by 9 o'clock we
organize every 9 o'clock on this mountain every Saturday. Lani adẹni àwọn bàbá màmá nínú Olúwa tí Ọlọ́run gbé kalẹ̀ lọ́mọ nípa ìjìnlẹ̀ Bíbélì láti túmọ̀ rẹ̀ tí àwa náà bóyá Ọlọ́run pè wá bàbá tí ẹ̀fẹ́ mọ̀ sí nípa ìjìnlẹ̀ Bíbélì ìyá ìrọ̀lọ́jà school níbi lórúkọ Jésù bá ṣe ṣe léyìí á dára fún wa lórúkọ Jésù. Mo dẹ̀ sọ pé títí tí Jésù ó fi dé lórúkọ Jésù a ò ní kùnà ní olóògùn. Nígbà tí àkọ́bí bàbá àti àbúrò bàbá ti sọ̀rọ̀ ìpẹ́ síwájú ẹ báyìí á lọ láti kọrin ìparí ìsìn. Ẹ jẹ́ kan fi kún ìfilọ̀ gbogbo nígbà tí a bá lọ fi ara bàbá lélẹ̀. Ẹgbẹ́ yìí ò ní gba gbogbo wa, mo rọ ẹnìkọ̀ọ̀kan, àwa tó bá kàn ẹ jẹ́ ká lọ síbẹ̀. Ẹ̀yin ènìyàn mi, fídíò náà ni ẹ̀ṣẹ̀ wò tán yẹn o. Kí Olódùmarè ọba kí ó bá wa tẹ́ bàbá Suebebe sí afẹ́fẹ́ rere. Gbogbo àwọn àṣìṣe rẹ̀ nílé ayé kí Olódùmarè kó forí jì o. Gbogbo àwọn ọmọ tó wá fi sílẹ̀ kí ọba mi Èdùmàrè kó bá mi dúró ti gbogbo wọn. Bàbá má jọkùn má jẹ kùló, ohun tó bá jẹ láìdí ọ̀run ni kó máa bá wọn jẹ. Lẹ́ẹ̀kan sí bàbá Suebebe, gbogbo wa náà la wo fídíò rẹ̀ tó sọ pé ó ṣe àwọn ènìyàn tó pọ̀, ṣùgbọ́n Olódùmarè á bẹ̀bẹ̀ nínú àánú rẹ̀ kó bá wa foríjì ọ́, kó foríjì ọ́. Bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn. Rest in peace bàbá. Ẹ̀yin ènìyàn mi, èmi àrólé ọmọ bàbá tẹ́ntẹ́n, ètò kan máa wáyé láìpẹ́ yìí tó máa lágbára díẹ̀ lórí gbogbo ohun tó ń lọ lórí Muyideen Àgbàlá Gabriel àtàwọn tí Àgbàlá Gabriel kọ́lé fún. A máa sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n kì í ṣe mí, ó kù kékeré mùké nítorí pé àwọn ìwádìí mi ṣe bẹ́ẹ̀ mọ̀ mí dáadáa. Èmi náà ti gbé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ èmi náà ti gbé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tèmi dìde láti máa ṣe àwọn ìwádìí kan ní Àgbàlá Gabriel. So láì jẹ́ pé mo ti parí ìwádìí mi, lè rí mi kí n dédé bọ́ọ̀tà o, bóyá dá ibi fún ìkíní àbí dẹ́bi fún ìkejì, ṣùgbọ́n ohun tí a kò rí tó ṣì ń lọ òun ni gbogbo wa ṣì ń wò tí oníkálukú wa ń sọ ohun tí ojú wa rí, ṣùgbọ́n ó kù díẹ̀ ẹ̀yin èèyàn mi. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ẹ bá mi share fídíò yìí o, ẹ bá mi pín. Ẹ ṣé mo dúpẹ́ o, ó dàbọ̀, bye bye.